gbogbo ayé ẹ gbà wá o a máa ń wá Sodiq Adékúnlé ọmọ iléèwé Ọlábísí Ọ̀nàbànjọ ní Gbógun o. gbogbo ayé ẹ gbà wá o a máa ń wá Sodiq Adékúnlé ọmọ iléèwé Ọlábísí Ọ̀nàbànjọ ní Gbógun o. òbí ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ọmọ yín ò ní sọnù o ẹ bá wa wá Sodiq Adékúnlé ọ̀rẹ́ ló gbọ́rẹ́ ta o. gbogbo ayé ẹ gbà wá o a máa ń wá Sodiq Adékúnlé ọmọ ilé ìwé Ọlábísí Ọ̀nàbànjọ ní Gbógun o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo kí gbogbo ẹ̀yin abiyamọ òdodo ilé yín ò ní gbóná ọ̀nà yín ò ní dàrú ẹ ò ní gbèsè ẹ ò ní gbégbè ẹ ò ní pàdánù ọmọ bẹ́ẹ̀ lẹ ní sọmọnù ọmọ wọn kú ó yájọ ọmọ wọn nù lọ lágbára Ọlọ́run iná ọmọ ò ní jó gbogbo wa o. iṣẹ́ kékeré kọ́ la bí a máa ń ṣe lórí ọmọ ẹ̀sùn tẹ́rẹ̀ ní débú omi ìsínpẹ́ lódò adarọ̀ gidigba káboyún tó lọ sípò ìlóyún káboyún tó fẹjú tòtòkó tó gbé ma ká tó rí ọmọ látòjọ́ títí dàgbà ọdún kínní ọdún kejì ọdún kẹta títí di ọdún márùndínlọ́gbọ̀n Sodiq Adékúnlé akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì tó pòórá ní ọ̀sán gangan òun náà lèmi Àkàndá sọ̀rọ̀ nípa rẹ̀ mo ti sọ lórí Facebook lọ́jọ́sí ṣùgbọ́n àti ìgbọ́mọkò rẹ̀ ìdí nìyí tá a fi ní káké sí àyàn abiyamọ òdodo àrólùfisùn ààrẹ ní tá a lè tọpa rẹ̀ sọ́dọ̀ rẹ̀ tí mo fi ní ọ̀rẹ́ ẹ̀ kan ṣoṣo tí wọ́n jọ ń gbé òun náà ní first suspect akọ̀rọ̀ ń lówè ọmọ ńlá ronú lọ díẹ̀díẹ̀ alábọ́rùn ọ̀rọ̀ ń dẹ̀wò ṣégbé náà tán lásọ ẹ jẹ́ kí n fi kánná sílẹ̀ ìdí nìyí tá a fi ń pè yín o ṣe é mọ̀ wípé kinní kan ni mò ń wá wọn ni kì í jẹ́ kó máa wórì báwo bá jẹ́wọ́ tí ń wá fáwọn ẹgbẹ́ ewé iná ni o èpo ahùn egbò olóbùtù jẹ́ èso àgbáàrín irú àìmọ́ èsì àjòrò ìpẹ́ òrẹ̀ dandan bèrè ohun yòówù kó jẹ́ bónítọ̀ ń ọ̀ba lè file lọ́wọ́ yóò sì júwèé ibi tó wà fún ìdí nìyí tá a fi ń ké gbàjarè sí ẹ̀yin abiyamọ òdodo pé ẹ dákunjọ́ ẹ bá wa wá Sodiq Adékúnlé olúwa ṣeun ọmọ wọn lọ́dẹ́dá bàbá dákẹ́ta rẹ ní báni dákẹ́ ni à ń pè ẹ̀yin àgbààgbà ìlú kẹ́ ẹ báni dá sí i géńdékùnrin là ń wá láti gbàyé bí ẹni ń wá bẹ́rẹ́ láti ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún 2021 tá a wà yé ọjọ́ kan di ọjọ́ méjì di mẹ́ta ọ̀sẹ̀ kan dọ̀sẹ̀ méjì ọmọ ti doṣù kan mọ́ wa lọ́wọ́ àmọ́ láríjà bíi tá a lè rúgbà àmọ́ bíi tá a lè wá sí ṣùgbọ́n amẹnìkan tó lè ṣèrànlọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ kòríkòsùn kan ṣoṣo tí wọ́n jọ rìn tọ́jẹ́ bí ìgbínfà ìkara wọn àtẹ̀lé ǹgbẹ́tẹ́ bá ti rí Sodiq Evans Emmanuel ò jìnnà síbẹ̀ Evans Emmanuel yìí ó ti wá na pápá bora o ìyẹn la fi ń wò ó pé something is fishing pé béèyàn bá ṣe nǹkan tùfù kí ìsẹ́yìn kò lè ẹni ó sábọ̀tì ní wojú òjò ẹni tí ọ̀jẹ̀ gbè kì í kú gbè èmi ò pé Evans Emmanuel ló jí ọ̀rẹ́ rẹ̀ gbé o bọ̀tì ó nìkan ló lè ràn wá lọ́wọ́ ọ̀nà tá a fi lè rí Sodiq Adékúnlé àti pé ọjọ́ gàtí eégún àti ró wọlé èèyàn àti ró jáde bẹ́ni tí ń bẹ níbi ọ̀bá já fọ́nú ó yẹ kó mọ̀ wípé eégún àti ró tó wọlé ilé èèyàn àti ró tó jáde ìrìnsí àti ìhùwàsí Evans ọjọ́ tẹni tó lẹ́bọ lẹ́rù kí ọ̀rọ̀ yìí ó lè bá yé ẹ̀yin abiyamọ òdodo dáadáa Adékúnlé Sodiq akẹ́kọ̀ọ́ Lábísí Ọ̀nàbànjọ yunifásitì ti àgọ́ òwòye ṣùgbọ́n kámpọ́ọ̀sì wọn tó wà ní Gbógun nítòsí Ifọ̀ níjọba ìbílẹ̀ Ifọ̀ òun náà làwọn méjèèjì wà o ọmọ bíbí Ìtẹ̀sí níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ìpínlẹ̀ Ògùn òun náà ni Sodiq ṣe agric engineering department lọ́wà 300 level náà lọ́wà wọ́n gbé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 1997
1997 ilé kan náà lòun àti Evans Emmanuel Ndubuisi ń gbé. ìyẹn ọ̀rẹ́ ọmọ ìpínlẹ̀ Abia lòun nílùú Arochukwu níjọba ìbílẹ̀ Arochukwu. same department ni wọ́n jọ wà, agriculture engineering same level 300 level. wọ́n gbé lọ́jọ́ 24 oṣù kejìlá ọdún 1997. oṣù mẹ́fà péré ni Sodiq fi ju Evans ọ̀rẹ́ ẹ̀ lọ. láti November 22nd ni bàbá Sodiq ló ti ń pe nọ́mbà rẹ̀ tí ó lọ. ọba gbéra ó lọ sí hostel ẹ̀ tó wà ní Bogun nítòsí iléèwé wọn. fortunately ọba Evans Emmanuel ń dákun ọ̀rẹ́ rẹ̀ ń kọ́. Evans ní òun náà ò sí ń lé tẹ́lẹ̀, òun ṣẹ̀ṣẹ̀ padà dé lónìí ni sí hostel àti pé òun rò pé Sodiq ti wálé ni. bàbá lòun ọ̀rọ̀ mọ́ òun òkè o jájọ dé police station láti lọ rí make report wípé à ń wá ọ̀rẹ́ rẹ̀. Evans lòun ọ̀ lọ ṣe bí òun sọ fún wọn wípé òun ṣẹ̀ṣẹ̀ dé láti dálẹ̀. mistake tí bàbá Sodiq ṣe ni pé ṣe ló yẹ kí wọ́n kì í mọ́lẹ̀ kí wọ́n grab ẹ̀ pé àwọn aládùúgbò lé e lórí pé kò sí méjì o kí wọ́n ṣàkàn báwọn sọ fún kó tẹ̀lé àwọn dé police station. dáàdi Sodiq lọ sí police station. ìgbà tí wọ́n fi padà dé ẹ̀fọn ti fẹ́ àparò ti ké. Evans ti kẹ́rù rẹ̀ ó ti sá lọ. láti ìgbà náà la ti ń wá o àmọ̀régún tí jẹ́ àjíkẹ́ Evans o. bàbá Sodiq gbéra ọ̀dọ̀dọ̀ àwọn aláṣẹ Ọlábísí Ọ̀nàbánjọ University ìyẹn Ìbògùn campus. ńbẹ̀ ni wọ́n ti gba data Evans Emmanuel Ndubuisi ni wọ́n bá tọpa àdírẹ́sì bàbá ẹ̀ lọ. wọ́n dé Ìbàdàn wọ́n lókèétì bàbá rẹ̀ Mr. Ndubuisi ọlọ́mọ òun ti relocate lọ sí Ghana. lẹ́nu ìgbàwo sígbàwo ó ní ó ṣe dáadáa tó ní OOU ló ti sọ pé kó máa lọ sí Ghana. òun wá fẹ́ kó tẹ̀síwájú lọ sí Ghana. ọ̀dà o àwọn ọlọ́pàá ní kẹ́ yọjú sí àwọn o. ó lóun ń bọ̀. ìgbà tí wọ́n ó rí bàbá Evans kọ́ ló yọjú lọ́ọ̀yà rẹ̀ ló yọjú. bàbá ọmọ la fẹ́ rí ìwọ ni tiyín. ìyẹn ní ọmọ tí à ń wá gan Canada ló travel lọ. ọ wò ó bá a sọ dorí amẹ́sẹ̀ kọ lọ Ghana Canada láàrin ọ̀sẹ̀ kan péré. how manage ọjọ́ mélòó wọn fi process visa káàkiri ló ti ní visa tẹ́lẹ̀ àti Ghana o àti Canada o no quarantine no COVID-19 testing. níbo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀? ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin abiyamọ òdodo kí ló burú nu kí bàbá yìí kó produce ọmọ ẹ̀ ṣe bí kọ́kàn ṣàlàyé tó bá mọ̀ lásán ni. ìdí nìyí tá a fi ń wò ó wípé ó dàbí ẹni pé ejò ti lọ́wọ́ nínú. a jẹ́ wípé Evans Emmanuel Ndubuisi àti bàbá rẹ̀ wọ́n ní ẹjọ́ láti jẹ́ lọ́dọ̀ ìjọba. and again àwọn méjèèjì lè ràn wá lọ́wọ́ láti rí Sodiq Adékúnlé bí ẹni pé bàbá àtọmọ conspire ni. mo gbọ́ wípé lọ́ọ̀yà ti padà mú Mr. Ndubuisi tí í ṣe bàbá Evans Emmanuel lọ sí police station. wọ́n ló present visa kan bẹ̀ ọ̀tọ̀ ní picture ọ̀tọ̀ lórúkọ gẹ́gẹ́ bí Canada visa tí Evans fi lọ sí Canada. ẹ̀bẹ̀ tá à ń bẹ gbogbo ẹ̀yin abiyamọ ayé ni pé kí bàbá Evans kó rìlíìsì nọ́mbà tó fi ń bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ because ó ní àwọn ń sọ̀rọ̀ dáadáa kó bá wa bí ọmọ ẹ̀ pé kó wálé láti wá wu ara rẹ̀ mọ́. Evans Emmanuel Ndubuisi nìyí o ọmọ bíbí Arochukwu níjọba ìbílẹ̀ Arochukwu ní ìpínlẹ̀ Abia ni. akí ẹ̀yin ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pé ẹ kú iṣẹ́ akin ẹ kú iṣẹ́ takuntakun láti Ìbògùn dé Ifọ̀ dé Iléwéran tó jẹ́ headquarter ọkọ̀ ọba àdábà ò ní sáyín lẹ́sẹ̀. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ dópin ẹ bá wa mú baba Evans tìmọ́lé wípé kó produce ọmọ ẹ̀. ọmọ yìí ò ní sọnù ẹ ní ṣòfò ọmọ o. ẹnikẹ́ni tó bá wa kófìrí Sodiq Adékúnlé Olúwaṣeun ẹ fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ ẹ̀ jù lọ tàbí kẹ́ kàn sí àkàndọ̀rọ̀ Awíkonko lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. gẹ́ngẹ́rẹ́ tó kù yìí kọ́dún ó parí orí wa ò ní gbàbọ̀dé ọmọ wa ò ní sọnù lágbára Ọlọ́run. ẹ láìkì kẹ́ fọ́lọ́ péèjì mi lórí Facebook
àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹwà èdè Yorùbá TV oríkì Yorùbá TV òwe Yorùbá TV Comedy Magic TV níbi tẹ́ ti ń wo tú bàbá àta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wa ṣe o.